káàbọ̀ sí ilé èmi Dùnní Kògbérègbè. Àwọn Yorùbá pọ̀ wọ́n ní ilé ọkọ òótọ́ ọ̀rọ̀ ni mo sọ. Àti gbélé ọkọ kò ń ṣiṣẹ́ kékeré. Sùúrù, ìfaradà àti ìtẹríba. Ẹ káàbọ̀ sílé Láńrè Kògbérègbè Amẹ́ríkà lélẹ̀ Ọlọ́run ṣàánú wa ojú mi rí tó. Àwọn kan dúró ń ta ní kọ̀rọ̀ wọn mọ̀ pé tí n bá ti Mr. Kògbérègbè síta báyìí àwọn rẹ́dì láti hàn ṣé wọ́n á fẹ́ ṣe yẹn ṣá torí mi ò rẹ́dì láti tọkọ mi síta ẹ mọ nǹkan tí mo wá ṣe ni bẹ́ẹ̀ ni mo ṣe mo ya mọ́kọ mi ẹ fẹ́ mọ bí tá ti bára wa Amẹ́ríkà ni mo mú Láńrè Kògbérègbè. And when I ask you where you at, you keep on calling crazy places, telling you what's on my mind. You keep on making fun faces. Don't seem to realize how much your actions hurt me. Hey, baby. We used to talk about things that hurt us. Now all you talk about is money. Keep that money, baby. I know you wanna be free. I know you wanna fly. Ẹ gbọ́dọ̀ tó pọ̀ láti bàtà ti dé báyìí tó gba àwọn akọ kátọ́sẹ̀sì pálọ̀ kíyàwó gbọ́ bẹ̀rù àkókò jẹ wá gbómi ìṣọwọ́ fún mi kó o múná fi sí ayẹyẹ òyọ́ mi o mo ti gbọ́. lórí mo ń bá o kú díẹ̀. ṣé wàá Amẹ́ríkà tí mo sọ pé àwa yìí o ìfàjì ẹ má bínú mo sọ pé ilé ìfàjì l'Amẹ́ríkà kò sí ayé fàmílì tèkì ìtútọ̀ ọkọ ń jókòó sí sitting room ó ń wo tẹlifíṣàn ó ń ka newspaper. Ẹ má ṣì mí bọ̀ bó ṣe kó lóògùn fún mi o mi ò jẹ fọ́ o èyí tó fi ń sọ ń lò yìí nìyẹn ìyá tá a fi jóbìnrin tó. nǹkan tí màá ṣe fún l'Amẹ́ríkà gbogbo owó tó ń gbé Nàìjà sáà ń ṣẹgbẹ́yà ọkọ lórí aya wọ́n ti jẹ́ kí n mọ̀ obìnrin ló nílùú. gbogbo ká máa fẹ́ fún ta ló ń o lọ́wọ́ táwa yìí ẹbí má dàrú ẹ̀yìn náà jẹ́nu ọbẹ̀ yìí ọbẹ̀ Kògbérègbè. wọ́n ti jẹ́ kí n mọ̀ pàṣẹ tí obìnrin bá pa nílùú yìí òun làbẹ́ ń gé pẹ̀lú yẹn nǹkan tí mo máa ṣe fún Láńrè ẹ̀yin agbọ̀rọ̀dùn tó wà nílé ẹ bá bẹ̀bẹ̀. Dùnní àdùnà. Ìwà pé mo ṣì wà ní ṣé ìmẹ̀kọ ni kí n pè ní àbówódé ó ṣì wà lára ẹ̀ ara rẹ̀ dídí ẹ̀. Dùnní bẹ́ẹ̀ máa pè é lórúkọ mo ti sanwó orúkọ yẹn mọ́ owó orí ta sàn. Àìsàn kí la rí gbọ́. Ṣé o wà pa? Mo wà pa. tó ń ṣe gbogbo ẹ̀ ní kíṣìn ìrọ̀lọ́. Àbí aṣáàbàṣe bóyá ń ṣe ẹni sọ pé wọ́n dá Amẹ́ríkà tán wọ́n dáná oúnjẹ fún. Ẹ pẹ̀lẹ́. Àbí kí la rí gbọ́ èké tó fẹ́ gbé bò. Dùnní o ti láìkèké jù. O ti láìkèké ó yá kí la rí gbọ́ búrẹ́dì fi jọ. Tó bá ti fẹ́ gbé bòrò kì í ṣòro mọ́ kí la rí gbọ́. Lọ́ọ̀ tá ni bàbá ṣègbè tẹ́lẹ̀. Àbí náà ṣáà lẹ́ni tí wọ́n bá sùn tì yan jarun pálí. Ẹ kó òwe yẹn. Àbí o. Kí ló ń ṣẹlẹ̀? Mo wà pa anything. Mo wò pé Ọlọ́run ti bá wa ṣe ń sìn èmi náà ti ríṣẹ́ 27 yẹn kò ń ṣọmọdé owó abáníkà tún sówó Nàìjíríà kò ń ṣòwò kékeré. Owó ńlá ní ẹgbẹ́lẹ́ mu. A ti èlò náà.
yàrá jẹ́lẹ̀. Ajẹ́ká ṣí. Too much money. Too much money. Mo bá bọ̀dà Mike sọ̀rọ̀. Àti màá tí wọ́n sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, wọ́n á sọ pé project wa báwọn èèyàn ní interest gan pé because àwọn shop tá a ti yọ síwájú yọ sẹ́yìn yẹn àwọn èèyàn tí wọ́n á dà wọ́n láàmú wọn là dẹ̀ tí irúfẹ́ láìsí kankan yìí pé ká tètè ṣiṣẹ́ lórí ẹ̀ ká lè tètè mú nǹkan tó ń sọ wà òkè lóòótọ́ ṣùgbọ́n pàtó wá sọ máa wò pé èló gan ni a fi ń push ẹ̀ owó yẹn ó lọlẹ̀ lóòótọ́ ṣùgbọ́n máa wò pé bóyá ká wá nǹkan kan ṣe kówó yẹn kó lè pọ̀ sí i. Ìwọ kẹ̀dẹ̀ rí màmá aláyé lẹ́yìn iṣẹ́ tí wọ́n ń ṣe owó oṣù ẹ̀ pọ̀ ju tèmi lọ 4-7 kò ń ṣe ọmọdé owó. Abẹ̀rẹ̀. Tán bá yọ táàsì ń bẹ̀ gan ó tún pọ̀ jù yín lọ. Ẹ ṣá sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀. Èmi wá rí gẹ́gẹ́ bí ọkọ pé ta bá da owó tèmi àti ẹ papọ̀ owó yẹn pọ̀ bẹ́ẹ̀ yẹn ká plan lórí ẹ̀ ká bẹ̀rẹ̀ sí ní fi ṣe project yẹn àtúnmú project mi tàbá ṣe yẹn tán àtúnmú kan mi yàtọ̀ sí yẹn. Dúró ná wọ́n ní àìsọ̀rọ̀ la òun ló ń pa baálé àjẹgùsí tó níṣẹ́ kóńdó la fẹ́ ṣe lọ́la. Ẹ kú òwe ẹ̀yìn ìyá ṣé lórí ọ̀rọ̀ tí mo sọ yìí náà lówó tó gùn tó yìí bá dé ó ga jù. A fẹ́ dà papọ̀ kí ni dà papọ̀ yẹ kí ló. Mo ń wò pé bóyá bíi joint account tá a bá ṣe joint account owó oṣù tèmi àti owó oṣù tiẹ̀ á dà papọ̀ àjọ máa ṣe project kan náà àjọ máa plan ẹ̀ bákan náà àjọ fẹ́ ṣe nǹkan kan náà nìyẹn mo fẹ́ gbowó àmọ́ mo fẹ́ lọ gbowó ìwọ náà fẹ́ gbowó. Excuse me please I'm not interested. Kí ló dé? Mi ò ní interest sí joint account. Ṣé olùkọ́ ta fẹ́ ṣe yìí sábà da owó wa papọ̀ omi ìgbé àlè ṣe anything. Ó bá ní interest sí joint account ó ní interest sí ìlọsíwájú wa nìyẹn. So tí mi ò bá ti ṣe joint account mi ò ní interest sí ìlọsíwájú lóhun tí a láti sọ. Àbí? No every month end ìwọ mú 1,000 wá èmi máa mú 1,000 wá. Èwo làbọ̀rọ̀ máa dájọ́. Èwo làbọ̀rọ̀ máa dájọ́ ọkọ àtìyàwó. Èwo làbọ̀rọ̀ máa dájọ́ lórí pa fẹ́ ṣe dáadáa fẹ́ ṣe oríire. Sórí joint account èmi ò ṣe mi ò ní interest. Kí ló dé ò ní interest? Mi ò kàn ní interest mi ò ní interest o. No tí wọ́n fẹ́ gbowó àmọ́ kí mo fẹ́ gbowó. Jọ́ torí Ọlọ́run mo ní mi ò ní interest. I'm not interested. Lórí joint account wọ́n náà dẹ̀ ó dẹ̀ mọ́lẹ̀ tí mò ń gbà. So tó bá wá yá ń sìn ó máa ń náwó tí wọ́n lọ́nà òun ni o mọ̀ torí fóun gbowó jù mí lọ òun náà ni o lórí 4-7 òun ni o 4-7 calculate ẹ̀ náà. Ó gbowó jù mí lọ yín wọn àrí tí bá fẹ́ gbowó sẹ́wà mọ̀ ó dá mi ní mi iná jọ̀wọ́ tèmi lọ. Mi ò ṣe mi ò ní interest jọ má bá mi tí ẹ má gbé yẹn. Èmi rò pé wọ́n sọ pé ọkọ àtìyàwó àti dìkan náà. Bàtà dìkan náà kọ́ ó wá mi gbé àlè ṣe project àfẹ́ṣe mọ́ sìn. Owó ẹ̀ ló kù sí báyìí. A máa ṣe project wa every month end bóyá 1,500 ló lè máa afford láti máa mú sílẹ̀ ni lẹ́yìn tí a bá ti san bills tó ṣe wẹ̀ 1,500 ló lè afford o 1,500 ló náà lè afford a máa kókó a máa send sí Naija. Èmi rò ní pé ẹ̀dá owó ẹ̀ pọ̀ ju mi lọ owó tó bá ní èmi mo ní owó tí èmi náà bá ní ìwọ ló ní ká dá papọ̀ kí project ilé kó máa lọ bó ṣe yẹ kó lọ. Mi ò ní interest mi ò ní interest mo tẹ̀ gbọ́rọ̀ gidi ló fẹ́ bá mi. Torí pé owó ẹ̀ pọ̀ ju mi lọ. Anything tó bá mọ̀ kó fi kó ibi tó bá mọ̀ kó gbé lọ. Èmi kàn fi ìwé yẹn kó ó yẹ ká lè dá owó yẹn pọ̀. Mi ò dá pọ̀ o mi ò dá pọ̀ o. Ká sórí rẹ̀ pọ̀. Kóníkálùkù kọ́lọ́múdọ́mù yẹ ẹgbẹ́ ni o. Jẹ́ kóníkálùkù ṣe ògùn ẹ̀ kó lè mọ iye tó fẹ́ jẹ. Yorùbá ní kárìn ká pọ̀ yẹyẹ ní yẹ jẹ́ kó yẹ wá. Don't torí Ọlọ́run bóyá ò tí ì ní kọ̀kọ́ tí kò tí ì yẹ United States of America láwa yìí. And so kọ́lọ́múdọ́mù yẹ ẹgbẹ́ anything tá a bá fẹ́ ṣe a máa ṣe jointly a máa send owó sílé. Kókó bẹ̀ ṣáà ní pé torí pé òun gbowó jù mí lọ. Ọdún ọmọ mo tẹ̀ gbọ́dọ̀ gidi ló tẹ̀ fẹ́ pè mí sí tó. Ọ̀rọ̀ gidi kọ́ ni pé ká fi ìrẹ́pọ̀ ká fi ṣiṣẹ́. Ọ̀rọ̀ gidi kọ́ ni pé ká fi ìrẹ́pọ̀ ká fi tó ẹbí. Mo kọ́ táwọn obìnrin máa ń rò gan gbà mí gan. Èmi tí mo jókòó tí mo tò ọpọlọ kalẹ̀ tí mo tó gbogbo ẹ̀ pé bó ṣe máa lọ rí orí ó ti fi gbogbo ìbínú ó fi da gbogbo ẹ̀ lórí 4-7 ó wà lára ẹ̀ iye olówó gbó tó ń dẹ̀rù bá dọ́là ẹ kú oríire kí lẹ pa ẹ lólówó ẹ náà Ọlọ́run tó gbà fún mi máa ṣe owó ẹ sí wẹ́wẹ́ kàkàkà ṣe project kí kọ́ má pè wá ara Amẹ́ríkà nìkan kárí nǹkan gidi ṣe ó ti ẹ̀tanú bọ̀ ó wà lára ẹ èmi á pé bọ̀dá kí ní kọ́ jẹ́ kí project dúró ná ibi tá a bá ná 2-7 tèmi dé ara gbogbo wájọ rí ń bá ẹ lọ. I only need the same pause, but not the same as in okay, all of my salary to my husband. No. Number one, America is designed in a way that everything favors the wife.
Number one, it favors the wife, children, and old people. Àwọn ọkùnrin tí wáyé wá l'Amẹ́ríkà. Ó ṣeéṣe láti ní àkáǹtì kan pẹ̀lú ìyàwó mi torí pé kí n tó kúrò nílé náà lóòótọ́ la àjọ lo àkáǹtì kan ṣùgbọ́n nǹkan tájọ́ máa ń ṣe àti máa ń ṣe papọ̀ náà ni tó bá jọ ní àkáǹtì ó kàn máa ní irú bá ṣe máa jọ pín síra wọn ni ṣé nǹkan bá làbẹ́ jọ máa ṣe papọ̀ nínú ẹ̀ tó bá nǹkan báyìí torí pé táwa fẹ́ pọn àwọn jẹ ní pé ká ní gbogbo ẹ̀ kó wà lọ́wọ́ ọkọ nìkan kó wá béèrè tó fẹ́ ra nǹkan kékeré kó tó wá béèrè lọ́wọ́ ọkọ mi ò rí sírù yẹn àjọ máa wò pé iye báyìí nínú owó wa la máa jọ dà papọ̀ fún nǹkan báyìí èyí tó bá kù kó kálukú ní tiẹ̀ lọ́wọ́ láti ra nǹkan tó pẹ́ tó bá fẹ́ rà. ìwọ̀nba ìrírí tèmi ti rí nílùú yìí ó bẹ́tà kéèyàn pé ìyàwó ẹ̀ kí ẹjọ́ jókòó kẹjọ discuss it because nǹkan tó máa mú yín tètè achieve nìyẹn ṣe rí ìlú yìí tí èèyàn bá ní pé ó máa dá ṣe nǹkan tẹ̀ lọ́tọ̀ ni á difficult a little bit because ó ṣe ti pé ìyàwó ẹ̀ gan máa ó make owó ju wọ̀ gan lọ. What if your wife is a nurse tí wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ ní TDCJ tó ń gba 2,000 lóṣù tí àwọn ẹ̀dẹ̀ ń gba 5,000 lóṣù. Apart from that, the best thing is for you and your wife to have a joint account, think together, plan together. Because ó máa ti mú yín tí ẹ ti achieve a lot of things nìyẹn. But wọ́n á gbé bá ń rí ẹ pé jẹ́ kí mama kan mi lọ́tọ́ kí ya mama kan mi lọ́tọ́ ó máa difficult a little bit nípa fún yín. I can have a joint account with my husband, but kò ní jẹ́ pé okay gbogbo owó mi like now ti bá ń gba $5,000 every month and I'm like oh boy this is all my $5,000 so let's put it in. No I'm not gonna do that. I'm like okay ti bá ń gba 5,000 mo lè fún bóyá bí 3,000 2,000 tó kù it will be in my own purse so má jẹ́ tèmi for me in case of emergencies which will definitely come. ọkùnrin àti abá ní àkáǹtì papọ̀ ó ṣe relationship tó wà láàrin wọn nìyẹn pé there is cordial relationship tó wà láàrin wọn pípé strong gidigidi gan nìyẹn then ọkọ àti ìyàwó at least wọn ti di kan náà tó máa ti fẹ́ra wọn. àwọn wo ni máa farabalẹ̀ ẹni àgbẹ̀ ọ̀bọ̀ bàbá kì í kanjú má kanjú olóòlù ṣe máa kà jáde èmi kàn fẹ́ mọ tó bá dé ni ó dọ̀bẹ̀ nígbà nǹkan ayọ̀ ni irọ́ ni o kàkàkà irọ́ ni o kàkàkà jọ wá kàkà mi ni my dear àtọ́kọ̀ bá mi nílé jọ lè ń fakọ rìn jọ lè ń fakọ rìn orí wa sọrí orí wa jọ sọrí papọ̀ gbẹ̀mú ara ẹ̀ mú lélẹ́yìí wẹ́dẹ̀ ọ̀túnba dé ijó máa yàtọ̀ ọ̀túnba dé gangan láì wí ṣe nǹkan ayọ̀ ni àsìkò tó nìyẹn táwa fẹ́ gba ìṣe ya. oríire rẹpẹtẹ ni o. olúwa jọjọjọ. èmi lè ṣe interview yẹn èmi lè lọ fún interview. apọ̀ díẹ̀ o. òṣì ọmọ ẹ̀. mi dùn. mo ní a ní láti plan dáadáa. iṣẹ́ tuntun lélẹ̀ new job lélẹ̀ kò ń ṣe irú eléyìí tó ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. so and pẹ̀lú gbogbo nǹkan tí mo ń wò ń bí báyìí a ní láti plan dáadáa ṣá. ṣé mo pé. à ń plan náà tẹ́lẹ̀ ní ìgbà táwọn láti pé it's not àti pé plan má ṣe mí gbọ́ ẹ̀ máa gbọ́ mi sójú máa obìnrin èèyàn lèèyàn máa mọ what's nice or what is good or bad. bẹ́ẹ̀ ni ẹ̀yin lè máa mọ̀. so ọtí mo ń try láti sọ ni pé idea ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ it was your idea pé ká ṣe joint account. tí mo sọ ń gbà yẹn. tí mo sọ pé o ti ní òní ìrẹsì pé ó dáa. ó máa dancing. mi ò gbọ́. as in. no sọ. ó máa dà ká ṣe joint account. ó máa dancing ká ṣe joint account. ó mọ̀ pé. so ní ìsìn kò
kò ní ìdí ká dájọ́ 1,000 mọ́. no. ní ìsìn kò ní ìdí pé owó mi pọ̀ ju tiẹ̀ lọ owó tiẹ̀ pọ̀ ju tèmi lọ. owó sọ̀rọ̀ lẹ́ẹ̀sìn ó ti fẹ̀jú sí i. ó ti pọ̀ sí i. ṣùgbọ́n pàtí ó ti jọra wọn. ó ti jọra wọn. láti tó wà bẹ́ẹ̀ kò fi bẹ́ẹ̀ pọ̀ mọ́. ìdùnní ló fi àpọ́nlé sọ̀rọ̀ ó ti jọra wọn ó ti fẹ̀ ó ti ṣe kínní. ìgbà tèmi ní ká sowó papọ̀ ká jọ rìn ká pọ̀ níyẹni ká dà káǹtì papọ̀ níjó ní kí á lè tètè ṣe project mi ò ní interest mi ò kàn ní interest ni kò wù mí ni o kò kàn wù mí kí n ṣe ni o kò kàn wù mí ni kò kàn wá látọkàn mi ni kò dá mi rí màá wá ṣe ń dárò jẹ obìnrin wọn. Amẹ́ríkà la wà yìí kọ́ ló mú dá ọmú ìyá ẹ̀ gbé òjò rántí. mo ti látẹnumọ́ jù. àtẹnumọ́ pọ̀ mo ní mẹ́mórì mi. o ti látẹnumọ́ jù. mo ní mẹ́mórì mi. látẹnumọ́ jù báyìí kò ní dá kò dá kókò náà tẹnumọ́ rọ̀. ṣé bí ọ̀rọ̀ tá a sọ̀rọ̀ 6 months ago là ń sọ̀rọ̀ èyí náà. à ń sọ̀rọ̀ 6 months ago ṣùgbọ́n òun náà dẹ̀ nìyẹn. project òun yẹn dẹ̀ aṣá ti ṣe roofing àti roof àti ṣe gbogbo ẹ̀. now ó kò kalẹ̀ tiles adẹ̀ paint ni so nǹkan tó kù mẹ́ẹ̀gùn pọ̀ mọ́ so àtúwá work towards subsequent project lórí 6-5 tó dé yìí náà. no pẹ̀lú salary tèmi náà. a máa join them together. òrògbó ní tiẹ̀ ké orí títí ẹ̀ ò lè dà papọ̀ mọ́ tèmi. my dear torí pé àbá dà papọ̀ kò wá òkè Amẹ́ríkà làwà kó ní kálukú ṣe tiẹ̀ papọ̀ ká má dà káàtì papọ̀ ní ìsìn báyìí ó ti di ká dà papọ̀. ó ti tẹnumọ́rọ̀ èmi náà ń fà sí try láti sọ a máa join account wa together progress máa tètè wá lórí new project a fẹ́ ṣe jẹ́ ká ṣe joint account ọmọ owó ní kọ́kọ́ wá ti sọ pé no but ó tún ti wá látọkàn mi sí ó ti wá láti ọkàn mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo sọ pé mi ò fẹ́ but nísìnyí ó ti wá látọkàn mi kò yẹ kó jẹ́ ọ̀kan tó yẹ kó máa bad rárá. èmi gẹ́gẹ́ bí Ọ̀túnba Kògbérègbè ohun tí mo sọ́njò ní tó ní o lè sọ pé ọ̀yin lọ́wọ́ tá a wà yìí ọwọ́ tèmi náà báyìí náà sì ní tí mo sọ́njọ́ yẹn tó sọ pé èmi náà mi ò ṣe joint account ká máa dá 1,000 má jẹ́ ká divide ilé wọn. project tó yẹ ká ti parí láti bí oṣù bíi 6-7 sẹ́yìn tá à ń sínwó díẹ̀díẹ̀ ìsìn lábẹ́rẹ́ lọ́wọ́ ká máa ṣe díẹ̀díẹ̀ yóò tá a bá rí 1,000 ká sẹ́ǹdẹ̀ sílé kó bá da ẹ̀pẹ́ sí yóò tá a bá lọ́wọ́ ká. ó sọ̀rọ̀ bí ọkùnrin náà. lẹ́nu tiẹ̀ èmi ò sọ̀rọ̀ bí ọkùnrin mọ́ kíkọ́ sí mo lè sọ̀rọ̀ bí ọkùnrin. jẹ́ ká àzún pé mi sọ̀rọ̀ bí obìnrin bí pé mo wà bí obìnrin gbà yẹn ok mo ti wá ń wà ń sìn mo ti ń wà mi ò wà bí obìnrin mọ́ ń sìn mo ti ń ṣe bí ìyàwó lé sìn ok jẹ́ ká ṣe joint account so olùmọdé torí ìlú ìdẹ́yọ̀ bá wà kí ẹ fọlọ́ jẹ́ kí èèyàn kórè òkò lẹ́nu tiẹ̀ ayé máa ní ká o téèyàn bá wà kí ẹ fún ọ̀nà jẹ́ kí èèyàn kéde oko délé àmọ́ ọjọ́ yẹn tèmi sọ pé ká ṣe kó lè wà faster ìrọ̀ burúkú ni mò ń sọ ìrọ̀ èmi náà ní interest. my dear ó mú kó tó ṣẹlẹ̀ 6-5 ó mú kó tó ṣẹlẹ̀ màá kọ́ sẹ́ni 2,000 sí àsọjọ́ náà kọ́kọ́ fi bẹ̀rẹ̀ àwọn nǹkan kan. ṣé kò sí kọ́kọ́ ronú ṣé tí wọ́n kọ́kọ́ ronú lọ nìyẹn ni. màá send 500 sí bàbá àsọjọ́ màá wá pé mo fẹ́ send bíi 250 sáwọn tèmi ọkọ̀ fi ṣe fàájì. owó dé àwa dá 1,000 nínú 6-5 mi péré sí project wa bẹ́ẹ̀ ni n tẹ́ la kalẹ̀ ọ̀nà tẹ́ la kalẹ̀. sórí nǹkan tí mò ń rí pé ó ń ṣẹlẹ̀ nílé ohun tó sọlá gbọ́dọ̀ ṣe. division ti ń wà o. níbo. nínú ilé wa yìí ni. ìjọ yẹn kò sí division. home wa yìí ti fẹ́ break. ìjọ yẹn kò break. home yìí ti máa break. ìjọ yẹn kò break àbí. if we are not careful. ní build home yìí o. bẹ́ẹ̀ ni o lórí 6-5 yìí joint account ilé yìí break. ok èmi mo sọ tẹ́lẹ̀ sílẹ̀ pé mi ò ní interest but nísìnyí mo ti wá rò ó mo ti wá rí pé tábà ṣe joint account yẹn sì inú ilé yìí ọmọ mi ò kàn fẹ́ ká ní. èmi náà tèmi náà wá rò ń gbà yẹn wípé ká ṣe joint account èmi náà wá decide ń sìn pa ṣe joint account. mo ronú bí obìnrin gbà yẹn ni. èmi gan ti wá ronú bí obìnrin báyìí. mo ti rí pé ń sìn ó dà pé salary yẹn kò sí bẹ́ẹ̀ sí gap much bẹ́ẹ̀ mọ̀ sí ó ti súnmọ́ra wọn. ok wọ́n ti ń gba 4-5 èmi ti ń gba 6-7 àbí 6-5 àti joint account àti joint account by calculation 6-5 lówó ilé owó wọ́n bí 1 million per month ẹgbẹ́ owó dé nígbà táwọn ọkùnrin. mo dẹ̀ títóbìnrin bọ̀ ni o. bẹ́ẹ̀ ni ó dà bẹ́ẹ̀. ẹ̀yin tí wàá lè má ti blame mi mo títóbìnrin bọ̀ ni ṣé gbàdàgà ni kí n pè ní àbíjọ rẹ ni lójú. ẹjọ́ yín tẹ́ wá ń lé ọ̀rọ̀ yóò ní fa wàhálà tó pọ̀ jù ẹjọ́ èmi o kí anybody kó má advice mi
torí èmi ò ṣe joint account torí nígbà tí wọ́n ń gba 4,500 tèmi gba 2,700 ó pé tá à ń san owó dọ́là ní o wọ́n gba 2,700 wọ́n gba $4,500 èmi gba $2,700 wọ́n ní ká má dà papọ̀ torí ìgbà yẹn ni màá náwó jù iye tí mò ń tà lọ ní ìsìn ọlọ́run ti wá gbé ògo ẹ̀ jáde mo ti ń gba $6,500 tá a bá ti sówó nàìjà ó lé $1 million lóṣù lọ́dún kan $12 million ẹgbẹ́ àwọn ẹnìkan joint account irọ́ èmi ò joint jẹ́ ká wà lọ́tọ̀ọ̀tọ̀. kí tiẹ̀ ló wà ń bẹ̀ náà kí ló ń pè lọ́kọ̀ láyà. bẹ́ẹ̀ni ibi tí ìfẹ́. ṣùgbọ́n ìjọ yẹn kò sí fẹ́ ìjọ yẹn kò sí lọ́kọ̀ láyà ìjọ yẹn kò sí ìrẹ́pọ̀ bó o ṣe fẹ́ la ṣe máa ṣe wọ́n sọ pé lùyìn tó fẹ́ yẹn bá sọ lábẹ́ gbé abẹ́ ti gbé kò sí jọ́ta gáàsì. èmi ronú bí obìnrin ni ọmọ kan mo ti sọ lẹ́ẹ̀kan pé mo ronú bí obìnrin ni mo ti ń ronú bí ìyàwó lẹ́sìn jẹ́ ká dá àkáǹtì papọ̀ torí project tó wà nílẹ̀ náà ni o torí project tó wà nílẹ̀ náà kò ṣáà ṣe pé mo sọ pé mo fẹ́ fi lọ ṣe patí mi ṣáà lọ fi ṣe patí mi lè sọ pé mo fẹ́ fi ra aṣọ ṣé nítorí tiwa yìí náà ni ká lè lè plan fáwọn ọmọ tó ń bọ̀. àbòsí obìnrin pọ̀ jù iṣẹ́ rí tó ṣe tó ń fi sí torí tiwa yìí náà ni torí kinní kan ìjọ yẹn rí bó ṣe pò mí pòkúpò tó fi mí pa ìjọ yẹn mo rántí pé ìjọ yẹn oúnjẹ tó ń ṣe pàtàkì ilé ní báyìí ẹ lọ fún wa lóúnjẹ jẹ́ ká ṣe wọlé ní ẹjẹ́ àjẹwò. jẹ́ ká tiẹ̀ parí ọ̀rọ̀ ilé. àlè parí ẹ̀. ọjọ́ jẹ́ ká conclude ṣé tó bá di ọ̀la kí n lọ sí bank kí n lọ gba 4 mọ̀ bọ́lá ni Monday. lórí owó. ká tètè plan ni. lórí owó yìí a máa ronú sí máa pe lọ́ọ̀yà mi ná jẹ́ pe lọ́ọ̀yà mi. lọ́lọ́ tí ń dẹni tó ń kọ́ sọ́ọ̀sì lọ́ọ̀yà kó tó bẹ́ẹ̀ mi sọ. joint account ni. ṣé mi wá fọwọ́ ara mi ṣe ra mi báyìí. lọ́lọ́ tí ń dẹni tó ń kọ́ sọ́ọ̀sì lọ́ọ̀yà. mo láti pe lọ́ọ̀yà mi ná 6,500. Ọlọ́run kò ń pẹ́ kọ́lọ́run tó gbé ògo ẹ̀ jáde. ó wúlò pé wọ́n yà àwẹ̀ tí mo gbà lórí. èmi náà mo yà àwẹ̀ tí mo gbà Ọlọ́run lè jẹ́ kó bọ́ sí nìyẹn a máa gbádùn un lè owó ọbẹ̀ á tún increase sí a wà òkè ṣùgbọ́n joint account yẹn lọ o fàkáǹtì yẹn lẹ o. okay mo understand àṣìṣe ni jẹ́ ká ṣe joint account. sọ̀rọ̀ mímí mo ń bẹ́ẹ̀ sọ̀rọ̀. máa pe lọ́ọ̀yà mi. gbé. kò sí joint account o jẹ́ ń gbádùn owó mi project ilé ká máa ṣe tiẹ̀ bó ṣe sánjọ́ yẹn. ádẹ́mọ̀rí rẹ̀ yíyan mi ẹjọ́ ayé Amẹ́ríkà dùn joint account ọ̀tọ̀ọ̀tọ̀ ó wà right. èjò onítọ̀ já jẹun má jẹ́ káwọ̀ yìí kó dá wà lálẹ́ oúnjẹ lóúnjẹ ni já jẹun jọ ádẹ́mọ̀rí ra. joint account kọ́ make sure ni. obìnrin mo ronú gbà mí pé èmi nìkan lọ́lọ́run gbélé ayé fún mo ronú gbà mí pé wọn ò tiẹ̀ kóríire mọ́kọrin náà ó ń gba 2,700 mo ń gba 4,500 mo sì torí ẹ̀ wọ́n tún kẹ́kẹ́kẹ́kẹ́ irọ́ àlìdápọ̀ ẹ̀ bó lóun ṣe wá gbógo fọ́lẹ̀ ẹ̀ bó ṣe wá ṣe é. mo ti ráwọn ètò tí ń ṣe that I want them succeed nípa rẹ̀ so there's nothing bad kí wàá tẹ kíyàn àti àwọn kíyàn run the same account mentality wà láfíríkà yàtọ̀ but ibi tá a wà yìí we have to think differently we have to abandon that our orientation and the mentality we brought from Africa. tó bá lóun ò fẹ́ joint account kò sí wàhálà ń bẹ torí bá a bá ṣe joint account náà n ta fẹ́ máa fowó ju ọsẹ papọ̀ láti jọ fojú sí so tó bá yẹ pé kò ṣe joint account tí ìnáwó bá nǹkan tá a fẹ́ ṣe tájọ́ fẹ́ máa jọ ṣe papọ̀ yẹn náà yóò ní láti fi owó tiẹ̀ kún àti ẹ̀ tó fi kún nítorí lamẹ́ríkà alamọ̀ gbogbo ẹ̀ kì í ṣe pé ọkọ nìkan ló ń láti máa ṣe gbogbo nǹkan ìfẹ́ ọ̀wẹ́wọ́ ni torí pé bí mo yẹ wà nínú yàrá àdáná lẹ́ẹ̀kan tá à ń wò mí gẹ́gẹ́ bí ìṣe wa ní Áfíríkà obìnrin ló máa ń so oúnjẹ ṣùgbọ́n tọkùnrin bá lè máa so oúnjẹ fún obìnrin ó yẹ kí obìnrin náà lè máa ran ọkùnrin lọ́wọ́ nípa ètò ìṣúná nínú ilé. mi ò rí nǹkan kan tó burú mbẹ̀ because ẹlòmíràn máa lóun ò lè ṣe joint account pẹ̀lú ìyàwó a máa sọ nínú ilé a máa sọ ń ta pé obìnrin rọ òun ò ṣe kan òun ò lè ṣe ẹni òun ò lè ní ẹni joint account pẹ̀lú ìyàwó òun nìkan lòun fẹ́ ṣe kinní kan kò dá kẹ́yìn ọkùnrin máa bóbìnrin dá nǹkan pọ̀ yàrá nínú ilé ẹ̀ òun àti ìyàwó ẹ̀ dẹ̀ ní àkáǹtì yẹn
á dẹ̀ máa discourage àlòmí. bí ó bá rí bẹ́ẹ̀ yẹn pé torí pọ́wọ́ kan jù kan lọ ṣe rí gbogbo iṣẹ́ tọkùnrin bá fàárọ̀ ṣe tó fi ọ̀sán ṣe tó fi alẹ́ náà ṣe ìyàwó àtọmọ náà ló ní táwọn kan bá tún wá jogún gbogbo ẹ̀ náà àwọn náà á tún dá alẹ́ ìjọ kan ẹ gbádùn mi téèyàn bá gbogbo iṣẹ́ náà bá rí pé èèyàn ṣe láyé yìí gbogbo ohun tí a bá fayé yìí gbé kalẹ̀ bóyá akọ́lé ni o ara mọ́tò ni o a ṣe kinní kan ni o a ṣe nǹkan tí ayé ṣe ni o níjọ́ kan mò ń rìn lọ lọ́jọ́ kan àbá kan ó kọ́lé 99 lẹ́kọ̀ọ́ yìí gọ́ọ̀mẹ̀ntì wá stop ẹ̀ wọ́n ní kó má kọ́lé mọ́ wọ́n ní kàbá náà má kọ́lé mọ́ torí pé kọ́lé 99 ṣé ń gbọ́ mi wọ́n á kọ́ di achiever mo wá rí di achiever lára kinní àbá yẹn mo lọ síbi gírèfẹ̀ mo wo gírèfẹ̀ mo wá rí òkú kan tó kú sẹ́gbẹ̀ẹ́ títì tí ò bá ń ṣe pé kò rẹni gbé kó lọ sí ni kò sí yàtọ̀ náà achiever àtẹni tí ò achieve anything after the death ẹ̀mí wájọ́ ń lọ sí the same place ni wọ́n ṣe place òkú wa ló yàtọ̀ síra wọn gbogbo ẹ̀dá ló máa sùn láyé ẹni tó máa sùn máṣàn ẹni tó máa sábẹ́ bíríjì àsábẹ́ bíríjì ẹni tó máa sùn yàrá kan sùn yàrá gbogbo àlàmà fojú lóorun nǹkan tó certain láyé nìyẹn by saying that pé bóyá àwa join àkáǹtì papọ̀ àbá join nítorí pé tèmi ti wá pọ̀ ju tiẹ̀ lọ àti róbìnrin ti tiẹ̀ pọ̀ ju tiẹ̀ lọ Khadija yàwá nàbí sallallahu alaihi wasallam tiẹ̀ pọ̀ ju tọkọ ẹ̀ lọ ọmọ ọ̀dọ̀ ọlọ́kọ ẹ̀ wá ṣe lọ́dọ̀ ẹ̀ ó dẹ̀ hand over gbogbo nǹkan tó ní láyé àtòun àti tó ní láyé ó hand over ẹ̀ fún òun lóbìnrin tí ó nípọn jù láyé ńgbà náà ó dẹ̀ hand over gbogbo nǹkan tó ní fún ọmọ ọ̀dọ̀ ṣé orúkọ àméjèèjì wàá jẹ́yàn lónìí nísìn torí pé ó hand over so pé àwa ní nǹkan kan nǹkan yẹn wá ń jọ wá lójú bẹ́ẹ̀ nìkan bá bóyá nísìn bóyá nìkan ti àwọn pé nítorí pé nìkan ní nǹkan òun náà fẹ́ ní nǹkan òun náà fẹ́ lọ dọ́gbọ́n sí kíní kan fẹ́ ṣe kíní kan tó bá dọ́gbọ́n sí tó bá kú lọ́la ńkọ́ ṣe kò parí tó bá lọ join account together tọ́lọ́run tó lákàntì bá gbà kántì lọ́wọ́ ẹ̀ lọ́la ńkọ́ what else do you want to say and again it could have been better come work together because at the end of the day tó bá padà di ẹ̀yìn ikú gan àwọn tí ò ṣe ń bẹ̀ máa padà wá tẹ̀bà tí nǹkan tí yẹ kó kalẹ̀ gan so kẹ́lómi balẹ̀ má gbé ó bẹ́tà kó kú ṣe nǹkan tó yẹ kó ṣe lójú ayé ẹ̀ ju kẹni tí ò tọ́ sí ẹni tí ò láṣẹ lórí ẹ̀ a máa pàṣẹ bẹ̀tọ́ bá ti ní nǹkan tó ti fọwọ́ ara ẹ̀ ṣe kalẹ̀ àti kọ́ mi gan òun gan á difficult. má pa mí o ìyàwó má pa mí o ìyàwó àsìkò ìrìn gbèrègbèrè tó mi ní ìkó máa tẹ́ mi lọ́rùn o ìrìn gbèrègbèrè tó mi ní ìkó máa tẹ́ mi lọ́rùn o omi dán. And when I ask you where you at, you keep on calling crazy places, telling you what's on my mind. You keep on making funny faces. Don't seem to realize how much your actions hurt me. Hey baby, tí máa fọ́tò bẹ̀rẹ̀ tí mi mọ̀ nínú ọ̀bùnṣe máa rí náà nìyẹn àtẹni tí mi ò close mọ́ ó dàbí pé abúlé pẹ̀lú dòwú tí wọ́n máa ṣe báyìí ó máa hàn pé